79,000 naira. 3,579,000 naira. Hallelujah. 3.6 million. 599. Send 1,000. Paul send 1,000 here. Go 3.6. Oh yeah, now 3.6 million. So send the 1,000. See what you get. This is 3.6 million naira. 3.6 million naira. 3.6 million naira. Hallelujah. 3.6 million naira. Hallelujah. 3.6 million naira. Interfere ẹja mọ iye tó ń dá fáwọn èèyàn. Interfere kì í ṣe sọ́dọ̀ bó jọ́dọ̀ mi o. Ẹja máa mọ iye tó ń fáwọn èèyàn. Ẹja máa mọ. Àwọn pọ́n lẹ́lẹ́dàá tí wọ́n o. Orí owó ó dá o. Bẹ́ẹ̀ni orí mi á dá. Orí àwọn èèyàn. Orí àwọn èèyàn ó dá o. Èyí tó burú jù ní kẹ́lẹ́dẹ́ èèyàn ó dá fún yàn. Ó máa gbọ́ orí mi ó dá. Ẹni tó ń gbowó fún mi bí eléyìí rí kó jáde kó mú ẹ̀rí ẹ̀ jáde. Tó gbowó fún mi ló dárúkọ yìí. Èmi kàn sọ̀rọ̀ yìí ni mo mọ̀ ní tó bá gbowó fún mi kó mú ẹ̀rí jáde wá. Mo kàn pé yàtọ̀ sí kó tọwọ́ bàpò ó ní gbà mo fún ẹ bóyá ó lóun gba owó fún mi lọ́wọ́ èèyàn kó mẹ́rin wá tó fi. 3.6 million 6,000. 3.606. 3.606. Yes, sir. Hallelujah. Hallelujah. Baba, mo bá yín lọ́hùn. Mo bá yín lọ́hùn. Mo dúpẹ́ ṣé. Hallelujah. Mo bá yín lọ́hùn. Hallelujah. Bẹ̀mú wa ti nímọ̀ lára pé á ti ẹ̀kọ́ wọ fọ́ọ̀nà. Hallelujah. Mo ti ní tó fi lè. Hallelujah. Tó fi lè débì. Orí nǹkan báyìí. Hallelujah. 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 Orí nǹkan báyìí. Hallelujah. Orí nǹkan báyìí. Ó ń fò ní. Ó ti ń fò báyìí. Jẹ́ ń gbé pọ̀ nìyẹn. Hallelujah. 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 Èmi mímọ́ Ó sọ̀kalẹ̀ bàbá, sí wa. owó yín ti ń bẹ́ o. Wá mi ṣe ilé tirẹ̀. Wá wọnú wa lọ kó wá fún wa lágbára. Agbára tá wa yóò fi ṣẹ́gun. Ó kì í ṣe lérí rẹ̀ láì mú ṣẹ́rántí ìlérí rẹ̀ tó ṣe. Ọlọ́run mo dúpẹ́. Àdàbà mímọ́ sọ̀kalẹ̀ sáàrin wa. Sáàrin wa àwa mi ṣe ìrètí rẹ̀. Wá wọnú wa lọ́kọ̀ wá fún wa lágbára. Agbára tá wa yóò fi ṣẹ́gun. Ó kì í ṣe ìlérí rẹ̀ láyé mo ṣèrántí ìlérí rẹ̀ tó ṣe. Ọlọ́run ẹ ṣé. 3,632,000. 3,632,000. Mi ò gbọ́ ẹ o. 3,632,000 naira. Àwọn èèyàn ò gbà mọ́ lọ́sàn-án. Hallelujah. Àwọn èèyàn mi ò gbà mọ́ o. Hallelujah. 3,632,000. Ṣé fún bàbá Alébí oṣù náà? Yes, sir. Ẹ ṣé. Ṣé fún bàbá Alébí oṣù? Yes, sir. Ẹ ṣé ohun tí mi ò rókan rò, ohun tí mi ò lérò, ohun tí mi ò fọkàn sí. Mo kàn rò pé kí n débí náà kí n dúpẹ́ kán dẹ̀ fún mi kí n dẹ̀ máa lọ. Ẹ̀yin èèyàn yìí dẹ̀ tó ń padà, ẹ̀dẹ̀ tó ń ta mí lọ́rẹ, ẹ̀dẹ̀ tó ń fún mi sí. Owó ò ní wọ́n yín, àánú ò ní wọ́n yín, olówó ò ní wọ́n yín, àánú ò ní wọ́n yín. Ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù ti Násárẹ́tì. Láti ní yìí lọ, oore á máa lé oore kún fún mi, ayọ̀ á máa lé ayọ̀ kún fún mi. Mo sọ pẹ̀lú gbàgbọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ni bá ń ṣe wòlíì Ọlọ́run láti àkókò yìí lọ, ayọ̀ tẹ́yìn náà òrukàn o, oore tẹ́ òrukàn o, kó wọlé wá bá mi, kó wọlé wá bá mi, tó ń bẹ̀ kó ṣẹlẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ máa mọ̀ ṣe o, àgbàfọ̀ ni o, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Màá. Ẹ ṣé mà, ẹ ṣé mo dúpẹ́ á máa pọ̀ sí o. Ẹ ṣé mà. Thank you ma. Thank you ma. Thank you ma. Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́. 3,635,000. Olúwa ẹ ṣé. 3,635,000 naira. Ó wà òkè bẹ́ẹ̀ bó ṣe ń gbé. Olúwa ẹ ṣé. Bóyá ń súnmọ́ ẹ ó ń dọ̀. Olúwa mo dúpẹ́.
ẹja máa rí nǹkan fáwọn èèyàn. Ọlọ́run ṣe. ẹja máa rí o. Ọlọ́run ṣe. wọ́n lẹ́lẹ́ kó wo àwọn náà kàn wá tọrọ o. kò wù mí o. ìtìjú ńlá. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́, ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́. Ṣùgbọ́n sà, Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn, má sọ ìrètí nù. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni, oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà, ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣé ọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ? Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni, òun ló fà á. Ṣùgbọ́n Olúwa rán mi sí ọ pé àkókò rẹ ti tó, òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó já dànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun, ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákojọ. Bóyá o tiẹ̀ wà lókè òkun, o wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́. Bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì. Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Kéèyàn máa tọrọ o. Kéèyàn máa tọrọ ìtìjú ni. Ìtìjú ni o. So tán bá wá fún wọn gbé jáde. Kò sẹ́ńtọ́ lọ́hùn lè lò fúrú nǹkan tá à ń ṣe. Kò sí. Àdàbí tán bá gba owó fún mi lókù. Àdàbí tán bá gbowó fún mi. Bọ́tán wọn bá gbowó fún mi. Wọ́n pè mí ó pa àwọn ọkọ̀ lọ́hùn. Àdàbí tán bá gbowó fún mi o. Torí wọ́n ní mo gbọ́ ọ̀sán ẹnìkan fi fídíò sọ pé wọ́n ní èmi tí a bá fẹ́ tọrọ owó kò sí tí ò lè sọ
àdàbí tó bá gbó fún mi yàtọ̀ sóòótọ́ tó bá pò tọ́nà wọn fún mi fúnra wọn yàtọ̀ sí yẹn wọn ò gbó fún mi tó bá dẹ̀ gbó wọn kò fún mi. bàbá ẹ máa sọ̀rọ̀ àwọn èèyàn wọn kò fún má wọrí mi tó bá dẹ̀ kó fún mi nìyẹn òun nìyẹn ọlọ́run nìyẹn o. bàbá ẹ máa tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ lórí péjì ẹ máa gbọ́ bàbá lórí péjì wa àkíńtà ọ̀rọ̀ báyàn ẹnikẹ́ni mi ìmọ̀ ẹ tẹ̀ sọ mi ìmọ̀ ẹ. ẹni pé nígbà tí mo sọ́nà dé ọ̀rẹ́ta mi ìdárúkọ ẹni bọ̀. ẹ mọ̀ wá dárúkọ ẹ má dárúkọ ọlọ́run tó ṣẹlẹ̀ ìfún yín ẹ̀rí pọ́lọ́ ògo ní fún ọlọ́run. hallelujah hallelujah ẹ̀jẹ̀ wa máa lọ ẹ̀jẹ̀ wa máa lọ kádúkádú bẹ́ fún ọlọ́run fún tí ọlọ́run ṣe ẹ má ti dẹ̀ kí n sẹ́ndẹ̀ sí wọn ẹ má ti dẹ̀ àbí kí n sẹ́ndẹ̀ mẹ́. mo ti sọ fún mi tẹ́lẹ̀ lọ́wọ́ ní àbẹ́ máa bá mi ní sùúrù sí bóyá àwọn èèyàn sì lè fún mi ní nǹkan sí mi náà ti sọ tẹ́lẹ̀ kí n tó wá náà gbàtẹ́lẹ̀ ní kí n wá lè lò náà ni mo ṣe. ẹ jáwọ́ tó ṣẹlẹ̀ ní alẹ́ sí àárọ̀ ọ̀la torí látọ̀lá la tó bízì so àti tó bízì. program tẹ̀lé mi lọ́la ẹ ṣé dúpẹ́ ẹ ṣé alẹ́ bí oṣù kí bàbá kí ló ń jálẹ̀ bí oṣù kí ló ń jẹ́ bẹ́ẹ̀. orúkọ àwọn òbí mi ni o bí mo ṣe bá tí wọ́n ń jẹ́ nìyẹn pé alẹ́ bí oṣù mo wá béèrè wọ́n nítorí pé oṣù ò ní lé kápẹ́ ẹ̀ má ka pé tóṣù bá lé apẹ́ ẹ̀ máa ka ni o oṣù ìyẹn ni pé tóṣù bá lé ẹ máa rí i pé ó máa yọ gbogbo èèyàn á rí tóṣù. ẹ wo àwọn èèyàn ní ká má ti lọ o àwọn èèyàn ní wọn ń dáadé ẹ má ti lọ ẹ ní ká má ti lọ àwọn ní 3.635. 3,635,000 3,635,000 naira. àwọn ìwà ni má ti lọ o ẹ jẹ́ à lọ ilẹ̀ ti ń ṣú it's getting late 3.635,000. Yes, sir. 635,000 3,635,000. Ọlọ́run ń ṣàánú wọn ní o. Maria eré ẹni gbẹ́kẹ̀lé wa ràn mí lọ́wọ́ dábòbò mi àná torí ògo rẹ o Jésù Kristi ọmọ Ọlọ́run ṣeré ẹni gbẹ́kẹ̀lé wa ràn wá lọ́wọ́ dábòbò wa àná torí ògo rẹ o ó ní Michael ajagun ṣẹ́gun ṣeré ẹni gbẹ́kẹ̀lé wa wọ́n ní ilé tó kọ́ mi lọ torí ìzóńgò yẹn sá ògo ayá lọ please wait for him sir you are sharing the life for others ọ̀dọ̀ ayé máa rìn lọ́wọ́ sẹ́ni ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ no don't go God bless all the givers ọlọ́run ọ̀ṣọ́ba ìsìn fún ẹyẹ èèyàn mi yìí jẹ́ tún wò what was this 3.640. 3,640,000. àwọn èèyàn mi ń gbìyànjú. 3,640,000 naira. ẹ ṣé mo rí àánú gbà bàbá ẹ ṣé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà o Ọlọ́run mo dúpẹ́ pé ò kọ̀ mí sílẹ̀ ẹ ò wo ta ìpè tó ní iwájú yín ẹ ò wo ta ìṣe ìfẹ́ yín tó Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀mọ́ mo dúpẹ́ torí ẹ ò fi mí sílẹ̀ ẹ ò fi ìjọ yìí sílẹ̀ ẹ ò forí kankan wá sílẹ̀ ẹ ń jẹ́rìí ara yín ẹ jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ lè wà láàyè síbẹ̀ Ọlọ́run ẹ ṣé 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 Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ìwọ tó gbọ́ ọpẹ́ Hánà Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ìwọ ló gbọ́ ọpẹ́ Abraham Ọlọ́run gbọ́ ọpẹ́ wa ìwọ tó gbọ́ ọpẹ́ Mósè Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. irú aṣọ àmẹ́rẹ̀ aṣọ àmẹ́rẹ̀ yes sir yes sir yes sir. Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé àṣìbẹ́ ẹ ṣe máa ń ṣe ní ọmọ Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé o Ọlọ́run ẹ ṣé o torí mi ò lẹ́ni kankan mi ò lẹ́ni kankan mi ò ní
mi ò ní, kò sí tó lè ṣe, àṣé kò sí tó lè ṣe, kò sí tó jùlọ, ká ló jùlọ, ká ló jùlọ, kí lẹ lè ṣe, 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 tálẹ̀ jùlọ, tálẹ̀ jùlọ, tálẹ̀ jùlọ. Wọ́n ṣe lọ́mọ mi bí kí n bá lè jáwé, wọ́n ṣe lọ́mọ mi bí kí n bá lè wọṣọ, ó dẹ̀ mọ́ mọ́ dẹ̀ dìde inú àánú ẹ̀, ó dẹ̀ ṣàánú fún mi. Ọlọ́run ẹ̀ ṣe, Ọlọ́run ẹ̀ ṣe, Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ṣàánú fún mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ náwó tọrẹ àánú sí mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ fẹ́ kí n kákúrú, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ẹ fẹ́ kí n kú fọ́tàyọ. Ẹ ṣé o, ẹ ṣé, mo dúpẹ́ o, mo sọ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ náà ò ní wówó tí mo sọ lẹ́ẹ̀kan sí a máa pọ̀ sí o, a dà fún yín o, nǹkan ò ní ṣe yín, kò ní ṣàwọn ọmọ yín. 3,641,000. Ọlọ́run ẹ ṣé. 3,641,000 naira. So, to God be the glory, great things are done. Mo tún gba Ọlọ́run gbọ́ sí. Bẹ́ẹ̀ni, Ọlọ́run ṣe. Mo tún gba Ọlọ́run gbọ́ sí. Èmi pàápàá mo gbàgbọ́ sí. Mo gba Ọlọ́run gbọ́ sí. Mo gbàgbọ́ sí. Kò yẹ kí ẹ wá dà lẹ́nu o. Kò yẹ kí ẹ wá o. Kò yẹ kí ẹ wá o. Ó kà yẹ kí ẹ fi fídíò ránṣẹ́. Pé ẹ dúpẹ́ ká lè ra yín post. Irọ́ mo mọ̀ pé n tẹ́ fẹ́ sọ ni ó yẹ kí n wá o. Ó yẹ kí n wá o. Ó yẹ kí n wá o. Ṣé ẹ gbà sábùdà lẹ́nu? Máa padà. Sábùdà lẹ́nu. Ilẹ̀ tí ilẹ̀ tí wọ́n ti báyìí. Máa máa lọ àti dé kíní lóṣù àti dé ìwòròdù. Láti dé ìwòròdù àmọ́ dé. Àánú ló lè tún wọlé. Àmín Jésù. Ọlọ́run àánú ò ní fún sí. Amen. Jésù. 3,727,000 naira. 3,727,000. Hallelujah. 3,727,000 naira. Hallelujah. Hallelujah. Kábíyèsí. Hallelujah. Kábíyèsí. Hallelujah. Kábíyèsí. Ọlọ́run àṣírí ṣe máa ń ṣe wò. Ọlọ́run. Ta ló donation tó wọlé pé ẹnìkan fún 75,000 ẹnìkan fún 25, 20 ló fi lẹ́yìn pé bó lè sáré ní ètò báyìí olúwa mi yìí olúwa ọ̀run ó wáyé ìwọ ni àtọ́ 3,728,000. 3,728,000 naira. àwọn yẹn ṣàfẹ́kẹ́ tiẹ̀ ọ́ tiẹ̀ pé níbi tá a tiẹ̀ kọ́ dúró sí ní ẹgbẹ́ 4 million ṣe kọ́ dúró àwọn yẹn ń fẹ́ ire fún abẹ́rẹ́ nǹkan ẹ wo ń jókòó. 3,743,000. 3,743,000 naira. 3,743,000. 3,743,000. 3,743,000 naira, sir. 3,743,000. Hey. Yeah. Hallelujah. 3,743,000. Hallelujah. Hallelujah. Ẹ ṣé mo dúpẹ́ ìlú òótọ́ wọn yóò. Àwọn yẹn ṣé o. ẹyẹ yẹn. Ẹ ṣé o. Sáà. Ẹ ṣé o. Àwọn áńgẹ́lì ló wà lọ́nà láyé. Ẹ ṣé tẹ nífẹ̀ẹ́ lọ́run láti. Ẹ̀yin áńgẹ́lì tẹ wà lọ́nà. 3,746,000. 3,746,000. 3,746,000. 3,746,000. Hey. Hey! Jésù. Hey! Jésù. Hallelujah. 3,799,000. Hallelujah. 3,799,000 naira. Hallelujah. 3,799,000. Hallelujah. Hallelujah. Hey! Hallelujah. Ìtì ẹ̀mọ́ tí mo fẹ́ sọ. Ìmọ̀ tí mo fẹ́ sọ. Hallelujah. Bóyá kí n gbàdúrà ni. Hallelujah. Bóyá kí n sọ tẹ́lẹ̀ ni. Hallelujah. Lọ́ọ́ tí mo bùkún wá fún Hallelujah. agbára bàbá wa ọ̀run. Hallelujah. 3,799,000. Bá a tún pè. 3,8 million naira. Hallelujah. Hallelujah. Wọ́n pa mí nà. Hallelujah.
Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. Hallelujah. 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 3.8 million naira. Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. Yes, sir. Bẹ́ẹ̀ni, ẹ̀yin lẹ́ni sẹ́dá kan mi sọ́dọ̀ àwọn òṣèlú mi ní. Kì í ṣe orúkọ mi. Okay, sir. Ọlọ́run ẹ ṣé. Ọlọ́run ẹ ṣé. 3.8 million naira, sir. 3,800,000. Tanná fún wa. 3,809,000. Jésù yóò jọba, aráyé ẹ yọ̀. Ẹ kéde rẹ̀ fún gbogbo àgbáyé. Jésù yóò jọba ní gbogbo àgbáyé. Ẹ múra láti pàdé rẹ̀. Ibi máa jókòó sí o, àlọ́ o. Kí ló ṣe náà yẹn? Kí ló ṣe náà yẹn? Ó tán lókè ní yẹn. Òkìta ló ń sọ yẹn. Wọ́n ní ta kí lè máa mú bọ̀. Àwọn kan náà sọ bẹ́ẹ̀ o. Wọ́n kan náà sọ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ fún wọn náà. 3,830,000. 3,830,000 naira. 3.830. Ọlọ́run ẹ ṣé o. Bí ó kélé ọ̀dọ̀ wa. Ọlọ́run ẹ ṣé, bàbá ẹ ṣé, ọmọ ẹ ṣé, ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń náwó sí mi. Àlékún orí á máa jẹ́ ti tiyín, àlékún ọlá máa jẹ́ ti yín, àlékún owó á máa jẹ́ ti yín. Nígbà kankan ẹ ní lálàṣì. Ọmọ òwe ló tó ní 4 million. Ẹ ṣé. 3,830,000. Ó kélé tó gbé 4 million. Ó kú 170,000. Ọlọ́run ẹ ṣé. Máa wo tí ó ṣẹlẹ̀ o. Ọlọ́run ẹ ṣé. Ẹ máa wo tí ó ṣẹlẹ̀ o. Ọlọ́run ẹ ṣé. Ṣé ń wò? Ẹ máa wo tí ó ṣẹlẹ̀ o. 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 Ó kú 170 àbí? Yes, sir. Tí ó fi gbé 4 million. Ó kú 170. Alébèsù. Ẹ máa dúpẹ́. Mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé ìdọ̀bálẹ̀ mi tó rí, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o, mo dúpẹ́ òfin mi sílẹ̀ èmi nìkan tán 4 million, èmi 4 million, láyé mi 4 million. Ọlọ́run mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, bàbá mo dúpẹ́, ọmọ mo dúpẹ́, Ọlọ́run gbọ́pẹ́ mi, bàbá gbàyìn mi, mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ fún mi lówó, àbùdíntolókun, àbùdíntolọ́sà. Gbogbo ibi tẹ́ ti mú Ọlọ́run afọ̀pọ̀rọ̀ pọ̀ Àmín Jésù. Àmín Jésù. ọmọ afọ̀pọ̀rọ̀ Àmín Jésù. Àmín Jésù. ẹ̀ẹ́dẹ̀ kánjú kú Àmín Jésù. ẹ̀ẹ́dẹ̀ kánjú kú Àmín Jésù. ẹ̀ẹ́dẹ̀ kú fọ́tà Àmín lọ Jésù. ẹ̀ẹ́dàgbẹ̀ dògbò nínú ọlá tẹ́ ní òtí ìtò ẹ sì máa lọ́lá sí Àmín Jésù. ọlá náà bá yín Àmín kalẹ̀ Jésù. ọlá náà bá yín Àmín kalẹ̀ Jésù. tẹ́ ẹ bá tún dàgbà àwọn ọmọ yá tún máa lo ọlá náà lọ Àmín Jésù. àwọn ọmọ yá tún dàgbà àwọn náà tún máa lo ọlá náà lọ Àmín Jésù. bí mo ṣe wú yẹn ló máa rí o Àmín torí Jésù. Ọlọ́run mọ̀ nípa ìrìn àjò yìí àdàbí tí kò bá mọ̀ nípa ẹ̀ àdàbí tí kò bá mọ̀ nípa ẹ̀ nítorí kó sọ pé tí Paul bá ń gbìn ó ní tàpólò bá ń bomi rí ó ní láì bá sí mi ń bẹ̀ ó ní asán ni mo mọ̀ pé ẹ mọ̀ nípa ìrìn àjò yìí Ọlọ́run torí pé ẹ mọ̀ nípa ẹ̀ gbogbo ẹ tó náwó sí mi nílẹ̀ yá àti lókè òkun Ọlọ́run bá mi bùkún Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Àmín Jésù. Kó dáa fún ojú kàkẹ́ Àmín Jésù. mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ mo tọ́pẹ́ dá gbogbo ìjọ náà láyé náà àwọn náà bá mi dúpẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé. Ó kulẹ̀ tí kí ló kù tí ẹ pé. 3,849,000 naira. Mi ò gbọ́ ẹ. 3,849,000. 3.849,000 naira, sir. Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ ṣé Ọlọ́run ẹ dúpẹ́. Kíni ẹ wá ń bẹ? Bàbá mo dúpẹ́. Ó wá ń bẹ. Ó wá ń bẹ. Ó wá ń bẹ. gbogbo àwọn tẹ́ lò fún mi. Ó wá ń bẹ. mo dúpẹ́. Ẹ méje fún 500. mo dúpẹ́. Aláti mọ̀ tẹ́ wí. ìfàánú mi tẹ́ fi sí mi lójú tán ṣàánú mi. Ẹ ní wọ́wọ́ sí. Amen. Prayer mi nìyẹn fún yín. Ẹ ní ní báwọn wọ́wọ́ sí. Àmín Jésù. Ẹ mọ̀ mú owó bí ẹni bomi. Àmín Jésù. Kò sú àwọn èèyàn wọ̀nyí. Kò sú wọn.
lẹ́nu ọdún yìí mo bank manager mi pè mí. 3.851,000. bank manager mi pè mí ó ní dáàdì ó ní tí donation máa ti ń wọlé sọ́dọ̀ yóò lẹ́rù mọ́ ń bà wá. ó ní wọ́n ń fáwọn yẹn ní wọ́n ń ṣàánú àwọn èèyàn lọ́dọ̀ yín o ó láwọn rí gbogbo ẹ̀ ògo ni fọlọ́ lókè ọ̀run. Hallelujah. ẹnìkan béèrè ó ní Àgbàlá Gabriel bó lẹ́yìn wá ṣe live wá ẹni tó ń gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ń gbọ́ ti. Ọlọ́run ń gbọ́ ti rẹ̀ mọ́ wádìí ìgbẹ̀hùn. ẹni dádì Àgbàlá Gabriel ìgbéra yín wá pẹ̀yìn náà nílò nǹkan bó lẹ́yìn ṣe wá ń ṣe ẹni tó bá ti ń gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run nígbà gbọ́ ti òfin àkọ́kọ́ tọ́lọ́ fún wa ni pé fẹ́ fi gbogbo ọkàn rẹ fi gbogbo àyà rẹ fi gbogbo ẹ̀mí rẹ fi fẹ́ Ọlọ́run rẹ ó wá ní eléyìí tó dàbí ẹni pé fẹ́ ọmọ làkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ìwé Róòmù orí 12 abákàsálẹ̀ ó ní ẹ máa fi tẹnìkejì yín ṣáájú ó ní ẹgbà pé tí ẹ fi tẹnìkejì yín ṣáájú so gbogbo nǹkan tiwa ẹ̀dá gbé sẹ́gbẹ̀ẹ́ kan tẹnìkejì wa káwá fi hàn ṣáájú so bàtà ti fi ṣe yẹn tiwa Ọlọ́run mọ̀ yanjú ẹ̀. Ẹ lè ṣe o, agbára yín ká. Ẹ lè ṣe o, agbára yín ká. Láti pa wá lẹ́rí ayọ̀, agbára yín ká. mi mọ̀ pé yóò. 3,868,000. 3,868,000 naira, sir. 3.868,000. Alẹ́ lè ṣe o, agbára yín ká. Ẹ lè ṣe o, agbára yín ká. ẹja lọ. Láti bá mi lẹ́rìn ayọ̀, agbára yín ká. Kò mà sáṣetì lọ́dọ̀ Jésù Olúwa. Kò mà sáṣetì lọ́dọ̀ Jésù Olúwa wa. ẹsẹ̀ mọ́rí kọ́ Ọba tó pàṣẹ fọ́jọ́ tọ́jọ́ yọ síta. Ọba tó pàṣẹ fún ilẹ̀ tó gbé Mósè níjà. Ọba tó pàṣẹ tó dá mi lọ́kùnrin wáyé. Ọba tó pàṣẹ tó dá mi lè nìyàn wáyé. Pàṣẹ kíre ayé mi tèmi lọ́wọ́. bàbá wọn ní tẹ fáwọn ẹjẹ àwọn kíní tẹ sílẹ̀ kan yẹn àwọn yẹn ní àwọn fẹ́ gbọ́ díẹ̀ pé èmi àpéwẹrẹ kí díẹ̀ mo yẹ tó pé náà. kẹ wá dúpẹ́ ká máa lọ 3.871,000 naira. 3,871,000. 3,871,000. mo láì mẹ́rin sílẹ̀ kan. Àìbá kúrúkúrú ni tí bẹ́ẹ̀ ti ń jáwé ọkúndọ́. Ẹnìkan ò bá mi ní tètè lọ́rùn wọn bá sa. Èmi abu ayé bí oṣù mi, abu afájìrì. Ọ̀ èmi adájìrì, adájìrìgìrì lébi. Àìwá àṣorí àmìdé ọjà méjèèjì àwọn ló ṣe fá fún aṣákúlẹ̀múkú tí sọmọ ẹlẹ́bí mọ́ bẹ́ẹ̀ àwọn ló ń ṣàwọn ìdèkòyàgbà ẹ̀tọ́ máa wọ́n lẹ́kọ̀ọ́ máa wọ́n náà. Lára sọ́ńtò rẹ̀ ń dájọ́ ọjọ́. Àgàdà tọ̀dọ̀ mi ń dájọ́ ọjà. Béèyàn bá pọmọ wọ́dọ̀ tí ò bá fújà, èso ṣe làṣáàgùn. ògbóyè rẹ̀ nǹkan Kínú ògbóyè rẹ̀ nǹkan kínú ó lè di ọba wa jí mi mú. àbọ̀ ọ̀gbà wọn fàtú Ọba kí ni? ọba bẹ́ẹ̀ ni wọ́n fàtú. Wọ́n dá sílẹ̀ sílẹ̀ ní dáńdú bẹ́ẹ̀. ìwọ Èmi adé bí oṣù ni. Ará òye ọmọ ọba wáwá kan là kọ́ba wàwà kan là kíjòyè ọmọ gbárò tó kún ṣírò tó kún dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ aráìgbọràn máa ṣáàgùn máa jáàgùn máa dáàgùn wò. Ẹni mi jáde. bó o bá dọ̀bù bíbélì wọn fi bó o wí bó o bá ní ọ̀dọ̀gùn o ní ọ̀dà Àgbàlá Gabriel wọ́n fi bíbélì bàtì ẹ̀ jẹ́ ojú rẹ sọ́sọ́ Sẹ́mi náà kàn ní sẹ́kì ṣe pé mò ń halẹ̀. Ṣé mo lóògùn ni? Èyàn lóògùn wò ní rúbí. Àbọ̀dọ̀ àwọn màlẹ́kà tí wọ́n dùn. tọ́ra rẹ o ìwọ tẹ ló fẹ́ dọ̀gùn o. Ọ̀dà mo lóògùn wò kọ́ gbójú rẹ sẹ́wọ̀n. láàrin ní àti òdògùn o Òun ìdógún jẹ́ dúpẹ́ lọ́wọ́ tí wọ́n fún mi lówó. wọ́n fún wọn lówó. Lẹ́yìn tó dúpẹ́, mo ṣe ẹ ṣe mo dúpẹ́, ẹ ṣe mo dúpẹ́. arákùnrin náà mọ̀ pé N tẹ́ ní kí n ṣe ni mo ti ṣe yẹn kẹ́lẹ̀ mọ̀ pé alẹ́ bí oṣù náà ni. Alẹ́ bí oṣù náà ṣì ni. Mo ṣì wà ń bẹ̀, ó ṣì wà lára mi kì í ṣe bíi ti wèrè o. Tó bá jẹ́ ó ṣì wà kì í ṣe bíi ti tó bá jẹ́ mọ̀ pé tèmi bá ń ṣiṣẹ́ mo máa ń fi gbogbo ara ṣe náà ni. Òun ẹlòmíì ní alẹ́ bí oṣù.